ràn mí lọ́wọ́ ó gbà mí o ó yọ mí kúrò ní eléyìí o ó jọ kó bá mi kọ́mọ tó fẹ́ kọ́mọ lè yí mi fún ẹjọ́ ìyá mi nìkan mò ń ṣiṣẹ́ owó fún ìyá mi iṣẹ́ tẹ́lẹ̀ mo fi tọ́ ìyá mi o ẹjọ́ o. driver ni mi ní Emmanuel Anointed tó wà ní camp. kí ni Emmanuel Anointed tí wàá ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. wọn ò tí gbọ́ tó yẹ fóònù mi gan lọ́jọ́ tí incident yẹn ṣẹlẹ̀ gan ọ ti gba fóònù mi èrè fóònù pé mi èrè anybody pé. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ̀yin ń darapọ̀ mọ́ wa níkànnì Ajiara Malifa TV ẹ bá wa subscribe ẹ like ẹ comment ẹ bá wa share fídíò yìí torí àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí tẹ́ ẹ bá wojú àwọn tí à ń fi léde yìí níbẹ̀ lẹ ti máa rí wípé ọ̀pọ̀ wọn jẹ́ ọ̀dọ́ làgbà níbi tí iléeṣẹ́ ọlọ́pàá sọ wípé àwọn tá à ń wojú wọn ìjọba ẹlẹ́gbẹ́ òkùnkùn ṣùgbọ́n ọ̀pọ̀ ni wọ́n sọ pé àwọn ti ṣe é rí àwọn ò ṣe mọ̀ àwọn kan tẹ̀ ń sọ wípé kódà àwọn ò tiẹ̀ ṣe é rí rárá gbogbo ẹ̀ fìdílé kan tàbí kẹfì kọ́lé dì ẹ gbọ́ ohùn lẹ́nu wọn fúnra yín kí n tí wọ́n máa fi eléyìí kún ọ̀pọ̀ nínú wọn ló jẹ́ kó yé wa wípé àwọn tí wọ́n jẹ́ ẹbí wọn wọn mọ̀ pé àwọn wà lọ́gbà ìléwé ẹ̀rọ tẹ́ ẹ bá mọ ẹnikẹ́ni nínú wọn ẹ dákun ẹ dábọ̀ ẹ ránṣẹ́ sáwọn tí wọ́n jẹ́ ẹbí wọn kí wọ́n bá bàá dààmú jìnnà láti jẹ́ kó mọ̀ wípé àwọn ọmọ wọn wà léléwé ẹ̀rọ lágbára Ọlọ́run bá tèmi tí à ní lùgbàdì o. iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ìyẹn ní olú ìlú ìpínlẹ̀ Ògùn lábẹ́òkúta léléwé ẹ̀rọ náà ni a ti bẹ̀rẹ̀ sí ní fi àwọn ìfiléde yìí hàn yín níbi tí iléeṣẹ́ ọlọ́pàá ti fi ojú àwọn tí wọ́n jẹ́ afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn àti àwọn ọ̀daràn lónìrànràn tí wọ́n ti fi ń wọ̀n ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ nígbà míì wípé orí yeye ní mọ̀gún ta ìṣẹ̀lẹ̀ ló pọ̀ ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ nínú àwọn tẹ́ ń wo ojú wọn yìí ló ń sọ wípé àwọn ti ṣe rí àwọn ò ṣe mọ̀ èmi ti sọ pé àwa ò ṣe rí rárá wọn kàn kó wa mọ́rógà ní àmọ́ kankan àwọn kan sọ wípé wọ́n wá pàréèdì ní o general ready ni wọ́n sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àdúrà tí mò ń gbà fọlọ́run bá ni pé kó dákun dábọ̀ ó má jẹ́ kí tèmi ti yín karin lọ́jọ́ ẹbí ń pànà léyìí tí mo ṣe àmì sí lápàbí pẹ̀lú ìgbàgbọ́ pé iná ń ṣàmì níbi yòówù tẹ́ ẹ bá wà lágbára Ọlọ́run bá tèmi tí à ní lùgbàdì òfin láṣẹ ìdúró jẹ́ ká máa ṣe jẹ́jẹ́ nínú gbogbo tá a bá ń ṣe. àmọ́ bá wọn ṣe díẹ̀. ìṣe rárá ìṣe tí ẹ tẹ́lọ̀ mi mò ń ṣe. ọdún wọn náà pa ọ. December 2020. 2020. bẹ́ẹ̀ ni sà. ẹjẹ́ ló wá gbé ẹdí bílẹ̀ ni. pàtó mo tún di last week mo tún rọ àwọn ẹgbẹ́ ayé yẹn ládùúgbò wa wọ́n tún kó àwọn jọ mo rí wọn tó tún wáyé ìbọn lẹ́kùn lórí ọmọ àwọn olè mo wá sáré bọ́ síta wọn lọ ìpọ́tù polisi mo kó wọn rí bá mi lọ ìpọ́tù station wọn ẹgbẹ́ yẹn ti tún dé o pàtó wọn lọ ìpọ́tù wọn ní kó wá pè mí náà wá àwọn ọlọ́pàá ní kó pè mí wá pàtó mi náà dé ìdìbò tuntun sọ́ni ṣe ẹni mo ṣe mo ní ẹ̀gbọ́n mi tó fagídí gbé mi sí pé mi ò ṣe láti pàtó ìgbòho tó fagídí gbé mi sí kó má lè pa mí náà mo ṣe wáyé pọ́tù ẹ̀jẹ̀ gbà mí o. ẹ bá lè rìpọ́tù ní station tó bá dé tí wọ́n tó wá so àńkọ̀pù yẹ ọ́ yẹ ọ́ yá àńkọ̀pù sí ẹ lọ́wọ́. ẹ ṣàgbà tí mo lọ ìpọ́tù ní sọ́ni pé mi ti ṣe ọdún ọ̀lẹ́gbọ́n ẹ̀ fẹ̀ sínú iṣẹ́ 2019. nígbà tí ó fẹ̀ síbẹ̀ ní 2019 kí ló tí wọ́n padà sáré sí ìgboro sọ fún iléeṣẹ́ ọlọ́pàá pé nǹkan báyìí ṣẹlẹ̀ tí wọ́n náà bò mọ́ra ń gbà náà. ó dára bí ó ṣe ìmọ̀ mo ṣe máa ń ṣe é sí ni ìgbà tó pọ̀ ti pa wọ́n. ìgbà tó wá lò mọ́ báwo ló ṣe wá mọ̀ nílé tí mọ̀mẹ́ fi padà lọ ń sọ fún ọlọ́pàá ń sìn. ìgbà tí mo tún wọn ládùúgbò wa ní kí ló. nígbà tí òbí ń ṣe ṣé wọ́n pààyàn rí. ìpààyàn láyé mi. wọ́n yá wọn fẹ́ pa ẹ́. kí lẹ́gbọ́n ẹ̀ ṣe tán fi pa. ìmọ̀ nǹkan tó ṣe lọ́nà wọn ẹ̀yà àtàyè ń jà ní sà iṣẹ́ tẹ́lẹ̀ mi lèmi ń ṣe sà. Curtis kọ́ ni ẹ̀gbọ́n ẹ̀ wà. èèyàn ló wà sà. Curtis wo lẹ̀gbọ́n ẹ̀ ṣe é sí. àwọn Curtis wo ló pa ẹ̀gbọ́n ẹ̀. àwọn àyè sà. níbo làwọn ayé pa ẹ̀gbọ́n ẹ̀ sí. àdúgbò wa ń bẹ̀ náà ní sà. lọ́jọ́ tí wọ́n pa sádùúgbò ṣì wọ́n wà lára ni. mi ì sí lára ní sà. ìgbà kí ló wá ṣẹlẹ̀ tó fi wá lọ sí police station. alágbó tí wọn pípé yẹn náà ní àdúgbò wa. àwọn wo pípò olórí. àwọn àyè. àwọn àyè. bẹ́ẹ̀ ni sà. wọ́n tó dá wọn mọ̀. bẹ́ẹ̀ ni sà. wọ́n tó bí mélòó. àwọn pọ̀. kí ni wọ́n fẹ́ wá ṣe fún ẹ. mi ì lè sọ wa mi ì lè ọmọ orí ìbọn lọ́wọ́ wọn mo ṣe sá lọ. orí ìbọn lọ́wọ́ wọn. bẹ́ẹ̀ ni sà. níbo ni wọ́n wá sí tó fi sá lọ. ilé àdúgbò wa náà lọ wá. ta ni wọ́n wá. mi ì lè sọ pé níbẹ̀ náà wọ́n wá bọ̀. ẹ̀kẹ́rẹ́ tí wọ́n wá sá. ẹ sà ìdí tí mo fi sá ni pé mo rí pé irú nǹkan bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ lọ́ọ̀rì sí ẹ̀gbọ́n mi. kí ni irú nǹkan tó ṣẹlẹ̀? tó pa ẹ̀gbọ́n mi sà. àní òkè nígbà tí èṣe pé wọ̀kan náà wá kí ló tí wọ́n wá sá. wọn pé bí wọ́n sọ pé lẹ́sẹ̀ yóò sá nígbà tá a kò lè kí ló tí wọ́n wá sá nígbà tó ní wọ̀kan náà wá òkè tá náà wá nígbà tó wá sá lọ ẹ̀ta ló wá gbọ́ pé wọ́n pa. nígbà tí ìwọ sá lọ tó lórí ìbọn lọ́wọ́ wọn tó sá lọ tá ni wọ́n gbọ́ pé wọ́n pa. wọ́n kàn náà lọ lé àwọn èèyàn ládùúgbò ni wọ́n lọ lé ibi tó ti máa ń jókòó tó àwọn èèyàn ti máa ń ṣe é pa. ṣé nígbà tí ẹ̀gbọ́n ẹ̀ fẹ́ ṣe tó ṣe é sí ẹyẹ àwọn mélòó náà wà ń bẹ̀ lọ́jọ́ yẹn. ẹ̀gbọ́n máa tọ̀wọ́n ọ̀rẹ́ méjì kan àti ìwọ̀bọ̀ kan báyìí ó jẹ́ ọmọ mẹ́rin.
ó jà mẹ́rin. Àwọn ẹyẹ mélòó ni wọ́n mọ̀ ní ọ̀sọ̀ọ̀sà níbi tó ti ní ṣètì ẹyẹ mélòó dárúkọ wọn? Àwọn ẹyẹ tó wà nílùú yẹn náà pọ̀. Ẹ ó yá dárúkọ wọn. Olú, Táíwò, ó kàn wọ́n sí Jamiu, Asis, Sule, wọ́n ti wọ́n sí nìyẹn sá. Báwo ni wọ́n ṣe wá mọ̀ pé ẹyẹ ni wọ́n? Wọ́n pé ṣé ẹyẹ ṣiṣẹ́ télọ̀? Bẹ́ẹ̀ni sá, máa ń rí wọn pẹ̀lú ẹ̀gbọ́n mi ni sá. Máa ń rí wọn pẹ̀lú ẹ̀gbọ́n mi. Ṣé àwọn ò sọ mọ́ ẹ pé ẹyẹ làwọn? Ṣé àwọn pípín yẹn? Máa ń rí wọn pẹ̀lú ẹ̀gbọ́n pé ẹyẹ ni wọ́n mú bí wọ́n ti máa ń ṣọ́ ọ̀dọ́. Àwọn abẹ́ mi gbà tó gbé wọn tó pẹ̀gbọ́n wọn kí wọ́n bá mi. Àwọn ààyè ètò àmọ̀ kan wà lọ́sọ̀ọ̀sà bó ó yá àwọn ààyè wo ni wọ́n mọ̀ mélòó ló mọ̀ nínú wọn? Kúnlé ọmọ Jésù, Kókó, Etí Mẹ́ta, Dèjì, Àyùbá, Alipush, tí mo mọ̀ nìyẹn sá. Àwọn tó mọ̀ nìyẹn, ó mọ́lé gbogbo wọn yẹn. Bẹ́ẹ̀ni sá. Báwo ni wọ́n ṣe wá mọ̀ pé ààyè ni wọ́n? Ẹ sá, kémi tó ṣe kọ́ tó sọ pé wọ́n fagídí gbé mi sí, mo ti mọ ọgbọ́n wọn yẹn. Ó ti mọ̀ ó máa ń ránṣọ fún wọn gan. Ó tó di pé o tó ẹgbẹ́ ẹ̀ tó ṣe ẹ́ sí ẹyẹ. Bẹ́ẹ̀ni, bọ̀bọ̀ Etí Mẹ́ta yẹn òun ló pa ẹ̀gbọ́n mi. Òun ló pa ẹ̀gbọ́n ẹ̀. Èmi gan máa bá ń ránṣọ. Nígbà tí wò tí ì join Ẹgbẹ́ Òkùnkùn. Níbo ni àwọn ẹ̀gbọ́n ẹ̀ gbé ẹ lọ tán ti ṣe ẹ́ sí ẹyẹ? Ṣẹ́nu ilé ni àbó tẹ́lẹ̀ àbí ọkọ̀ tẹ́bìdì àbí inú igbó? Ibi tó ti ibi àdúgbò wa yẹn tó ṣàdúgbò ibi street second street school kan wà ń bẹ̀. Wọ́n pè mí pé kí n wá bá wọn wọ́n ṣe nínú street ni. Nínú street yẹn gbé kí n wá bá wọn gbà ṣe. Nínú street báwo ni wọ́n ṣe ṣe ẹsẹ̀ yẹ? Wọ́n pè mí kí n wá gba aṣọ ni n dẹ̀ débẹ̀ mo ṣáà gbé àgbàtí mo débẹ̀ mo gbé mi tí ẹ̀gbọ́n mi ẹni tó fẹ́ gba aṣọ ní kó ń bọ̀ kí n jókòó kó máa dé sí títí jókòó tí mo fi wá ẹni tó fẹ́ gba aṣọ náà dáadáa mo ṣàgbé fẹ́ máa bínú lọ ṣàì wọ́n fagídí mú mi wọ́n da gíbo mi. Ìgbà tí wọ́n da gíbo tó lù ẹ́ kí ló tó wá ṣe lẹ́yìn ẹ̀? Wọ́n ní kí n máa sọ tẹ̀lé wọn lẹ́yìn mi ṣáà sọ pé tí mi sọ. Kí ló ní kó máa sọ tẹ̀lé wọn lẹ́yìn? Mi ìrántí mọ́ sáà bàbá mi. Ó rántí mọ́. Wọ́n ṣàbẹ̀ sí gbá etí mi. Wọn ò fún ẹ ní kankan jẹ, wọn ọ̀dẹ̀ dọ̀tí sí ẹ lójú. Wọ́n dọ̀tí sí mi lójú o. Wọn ò fún ẹ lọ́tí mu. Wọn ò fún mi lọ́tí mu. Wọn ọ̀dẹ̀ fi kankan sí ẹ lẹ́nu. Ó rántí mọ́? Sọ̀rọ̀. Òkè ṣó ti tán àbó nípa mi tó tún fẹ́ sọ. Kí lorúkọ ẹ lẹ́ẹ̀kan sí? Láti ibo? Láti Ọ̀sọ̀sà. Ọ̀sọ̀sà. Bó la dúpọ̀ yín lọ́sọ̀sà? Ọmọ gbójú sókè, ọmọ agbólé ibo? Agbólé mú káyìlá. Ṣé àwọn fámìlì ẹ ti mọ̀ pé wà ń bí? Mọ́mí mi ti mọ̀. Pé wà ń bí? Mọ́mí ló lọ ìpọ́tù station. Wọ́n fẹ́ pa mí o. Ṣé mọ́mí ẹ̀ mọ̀ pé òṣè kọ́tì? Mọ́mí mi sọ pé ìgbà tí fagídí gbé mi ní mọ́mí sọ pé mi ì ṣe náà ló ní máa ṣiṣẹ́ tẹ́lẹ̀ mi lọ mi ì ṣe rárá. Màmá ẹ̀ mọ̀ pé mọ́mí mọ̀ pé màmá ẹ̀ mọ̀ pé bọ̀dẹ̀ ń ṣe. Bẹ́ẹ̀ni, wọ́n ní kí n má lọ bá wọn ṣe gbẹ́ o, wọ́n ní kí n má lọ bá wọn rárá kí n má tẹ̀lé wọn. Nígbà tí ẹ̀gbọ́n ẹ̀ ṣe gbà kó tó kú, kí ni pamọ́ mi láti lè mú kó bẹ̀ àbí láti lè kó má lọ ṣe mọ́? Ṣé màmá yẹn tẹ̀sán pàápàá ń gbà yẹn? Ẹ sà, mọ́mí mi mo ṣáà pé mọ́mí máa ń bá ń jà pé kò ń ṣọmọ wọn fún àwọn ọkọ̀ lọ́mọ òkú kò ń ṣọmọ wọn. Kí ni àwọn tó ṣe ń gbà tó fi ní àwọn ọkọ̀ lọ́mọ? Irú ìwà olóhùn ló dé. Wọ́n ní kó kọ́ṣẹ́ ọmọ lọ ilé iṣẹ́ kò dúró sí ilé iṣẹ́. Ó tọ́ ọmọ ọdún mélòó? Láti ọmọ bí i 32 years. Ọmọ ọdún mélòó ni wọ́n báyìí? 27 years báyìí. Iṣẹ́ mi kò ṣe. Kí ló fẹ́ kí ìjọba ṣe báyìí? Ẹ̀kọ́ wọn mi lọ́wọ́ bọ́ ni bí mi ò ní ṣe ṣẹgbẹ́ yìí mọ́ ni sá. Mi ṣe mọ́ àtìgbà tó mi ò kó mi ìtẹ̀ṣe láti ilẹ̀ náà bọ́ mi ò fẹ́ ṣe mú ìfẹ́ mọ́. Ẹgbẹ́ tó pa yìí, ṣé òun ti ẹ̀ pààyàn nígbà tó wà láyé? Ṣé o mọ̀ bí ó pààyàn? Kí ni mo sọ? Àtijọ́ ń gbé náà tẹ́lẹ̀ ìjọba lèmi ti ṣọ́ọ̀bù mo ṣí ṣọ́ọ̀bù sí. Ìjọba lè ní ṣọ́ọ̀bù mi wà ní Ayégun ni mo ṣí ṣọ́ọ̀bù tẹ́lọ̀ mi sí sá. Kí ló wá lọ ṣe ní Ọ̀sọ̀sà láti Jẹ́bọ̀dé? Máa ń ṣí ṣọ́ọ̀bù sí Jẹ́bọ̀dé mo máa ń tún Ọ̀sọ̀sà. Lọ́rọ̀ kan kí ló fẹ́ kí ìjọba ṣe? Ìjọba ràn mí lọ́wọ́ ó gbà mí o, ó yọ mí kúrò ní eléyìí o, ó jọ kó bá mi kọ́mọ tó fẹ́ kọ́mọ lè rí mi pa ẹjọ́ ìyá mi nìkan mo ń ṣiṣẹ́ owó fún ìyá mi iṣẹ́ tẹ́lẹ̀ mo ń tọ́ ìyá mi o ẹjọ́ o. Láàárín yìí báwo ló ṣe jẹ́? Kí lorúkọ ẹ? Kí lorúkọ ẹ? Ìyanu Olúwa lórúkọ mi. Kí ló gbé ẹ débi? Níwájú Ọlọ́run àtẹ̀mí kẹ́gà ìṣòro nígbà tí mo wà sí lóṣù Òṣèlè Abẹ́òkúta.
ọdún wo nìyẹn? That was 2012 mo ṣe tán school ma. Mo dẹ̀ ń ṣe iṣẹ́ ọ̀kadà, mo dẹ̀ ń fi mọ́tò, mo máa ń wa school bus ma. So ní ìjọ Sunday ní ìjẹrin níjọ Sunday mo kàn wá mi junction ṣọwájọ níbi tí mo ti fẹ́ fi mọ́tò ṣiṣẹ́ ọ̀kadà ṣiṣẹ́. Mo kàn ṣáàrí ọlọ́pàá èèyàn kọ̀ bùnmi so ní àtẹ̀yìn ni wọ́n pọ̀. Ẹjọ́ ẹ sáré fi mí lẹ̀ mi ìṣe nǹkan kan wọ́n ní wípé àwọn afurasí mi wípé Ẹlẹ́gbẹ́ Òkùnkùn ni mo ní mi ìṣe nǹkan kan wípé kódà bàbá mi ṣẹ̀kú ní last month ni ìyá mi náà ọ̀dẹ̀ ti ń dàgbà ọmọ 3 mo ti bí pé mi ṣe ẹgbẹ́ kankan kódà gan ìgbà táwọn anti-cultists tí wọ́n gbé mi lọ sí ọ̀dọ̀ wọn ní Òkè Jẹmọ nǹkan kan ṣe náà tí mo ṣe ń tẹnu wọn nìyẹn mi ìṣe nǹkan kan. Sá nínú àwọn ọlọ́pàá kan tó wà níbẹ̀ tó mú mi ni. Kò sẹ́nibọ̀dì tó tọ́ka mi bí báyìí gbogbo àwọn tá a jọ wà nínú sẹ́ẹ̀lì kan náà lánàá. Ṣẹ́gun jẹ́ ọmọ arákùnrin tó ń sọ̀rọ̀. Mi ò rí rí gan. Mi ò ṣe nǹkan kan. Kí ló fẹ́ kíjọba ó ṣe? Kíjọba dá kó ṣàánú fún mi o kọ́ wọ ẹlẹ́dàá àwọn ọmọ mi tí mo ní kọjọ kó ṣàánú fún mi ẹ̀ṣà ìmọ̀dí. Wọ́n mọ̀ pé mo wà lókè bodè ní àná àti ìjẹta bọ̀ wọ́n mọ̀ pé mo ti wà léléwé wọn bí báyìí. ọ̀kadà tó ń kúta lónìí. Àbókè Jẹmọ. Mo wà ní àwọn ní 70,000 àwọn ọ̀kadà ń gábà tó fi gbó yẹn ni mo kàn fi ń wájẹ pé tí n bá close lẹ́nu ibi iṣẹ́ pé kí n máa fi ọ́zù. Driver ni mi ní Emmanuel Anointed tó wà ní camp. Kí ni Emmanuel Anointed tí wàá ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Wọ́n ti gbọ́ tó yẹ fóònù mi gan lọ́jọ́ tí incident yẹn ṣẹlẹ̀ gan ọ ti gba fóònù mi èrè fóònù pé mi èrè anybody pé ìyàwó mi gan ló ṣẹ̀ wá síbẹ̀ yẹn lánàá. Ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí.